This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ó tún ti gbẹnu tán báyìí o. Ìlú Nasri ti jáde lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà, pàápàá gan ní ìlú Kwara ní chọ́ọ̀chì CAC. Bàbá ìfaraya wà àti lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Wọ́n ṣe jí àwọn ọmọ kan gbé ní school ní North wọ́n lẹ́yìn wá àwọn ọmọ yẹn àti general àbátan pa. Bàbá yìí jáde tán fún gbogbo àwọn olórí ńláńlá pé kí ló dé, kí ni wọ́n wò tí wọ́n lè gba àdúrà púpọ̀ báyìí lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ní tí a bá dẹ̀kun fún àdúrà, wọ́n ní tí a bá dẹ̀kun fún àdúrà pé ọ̀rọ̀ Nàìjíríà gan ó lè lójútùú. Wọ́n ní bí gbogbo ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ o, oníkálukú yìí ń ṣe sọ̀jí káàkiri chọ́ọ̀chì wọn torí pé kò ń ṣe ọmọ wọn ló kú, kò ń ṣe ẹbí wọn ló kú. So wọ́n ní àwọn pàápàá gan tó bá yẹ pé bí àwọn ló kú ni àwọn gan ní àǹfààní láti wà ní inú chọ́ọ̀chì báyìí. But any which way, wọ́n ní ká gba àdúrà gidi gan pé ìlú Nàìjíríà ó máa gbóná gan, pé Trump tó ń bọ̀ yìí ó máa wá, ó máa ṣe nǹkan tó máa ṣe. Ṣùgbọ́n àwọn nǹkan tí Trump tún máa ṣe lẹ́yìn ẹ̀, ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o. Baba Nasri ti sọ tiwọn o. Please don't forget to subscribe, like and share. Jẹ́ ká gbọ́ àwọn kíkì lẹ́nu wòlíì Nasri. Federal school ní North tí a ti máa fi ta fẹ́ wá mọ̀ sí, tí a tẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè, a ní ìgbìmọ̀ ńlá, a ní ìgbìmọ̀ kékeré, a ní àwọn general overseer, a tẹ̀ ní wòlíì káàkiri. Ìsọjídé ń lọ ní ọ̀tún àti lósì, ṣùgbọ́n kò sí ẹni tí ó rí ti àwọn àyànfẹ́ wọ̀nyí rò. À ń ṣe ìsọjí káàkiri. Ìgbà àpọ́sù ti Kristi ṣe pé wọ́n lọ, omi irú náà bá program rẹ̀ lọ. À ń ṣe ìpàdé láti wá ọmọ ìjọ, láti dá omi irú ìjọ sílẹ̀. Ṣùgbọ́n kò sí ìpàdé láti rí wípé àwọn àyànfẹ́ wà ní abẹ́ ààbò àti ìtọ́jú lórílẹ̀-èdè nínú ìjọ. Ní kúkúrú, ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi lónìí láti dúró níwájú yín. Ìjẹ́ á lè jẹ́ ẹ̀gbọ́n mi àbí àbúrò mi ní brigadier Yorùbá yẹn tí wá ní mò ń ṣe ẹ̀sìn kan lónìí. Ìjẹ́ á lè jẹ́ àwọn ọmọ mi ní á kó àbí ẹ̀gbọ́n mi ní á pa ní ṣèṣì ní ìjẹta májú àná, ìjẹrin májú ìjẹta tí wá ní mò ń dúró síwájú lónìí. Bí àwọn pásọ̀ orílẹ̀-èdè ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́, bí àwọn jíò wá ṣe ń ṣe, síbẹ̀ káàrá títí àwọn ẹ̀mí wọ̀nyí tó ń bọ̀ yìí. Lónìí, wọ́n á fi dá yín lójú pé 21, 22, 23 gbogbo wa pátá tí a jẹ́ tá a wà bí lónìí àtàwọn tó ń gbọ́ mi kárí ayé, wọ́n gbọ́dọ̀ lọ sínú àìwẹ̀. Àwa tí àgọ́ ara rẹ̀ ò bá ní ìgbà àìwẹ̀, a gbọ́dọ̀ lo wákàtí kan ádà lọ́sàn àbí lóru ká gbàdúrà àánú báwọn tó wà ní ìdìbò yẹn kí Ọlọ́run wa má jẹ̀mú àwọn abiyamọ kó bá wa tó wọn lọ. Ìyẹn èkínní. Ní èkejì, ẹ jẹ́ n sọ fún wa, bí Ọlọ́run bá ń bá àwọn ọmọ rẹ̀ jà, á lo nǹkan mẹ́ta. Ìkíní, á bà ilẹ̀ wọn jẹ́, ó ti bà ilẹ̀ Nàìjíríà jẹ́ ti pẹ́sẹ̀. Èkejì, ohun tí yóò fi sọ fún ọ pé òun Ọlọ́run bínú ni pé ará àjàkálà ìdààmú àti ogun sí wọn. Ó ti ṣèyẹn ti pẹ́ nígbà kòrónà tó wá, síbẹ̀ a ò yí padà. Ẹ̀kẹta, á fà wá lé ìdájọ́, á fà wá lé ọ̀tá lọ́wọ́. Ó ti fa Christianity jẹ́ ọ̀tá lọ́wọ́ lórílẹ̀-èdè. Ọ̀tá torílẹ̀-èdè la wà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀. Ní ìsìn, pẹ̀lú ìrìnàjò tí Trump ń bọ̀ wá, ó tún fẹ́ fà wá lé ọ̀tá òkèèrè ní ọwọ́. Èròǹgbà tí Trump fi ń bọ̀ wá sí Nàìjíríà, ó dá a létí ṣùgbọ́n òpin ẹ̀ òkú ẹrú. Ohun tí Trump sọ jáde tó fi ń bọ̀,
orí bí bá wọlé sí wa lára mi ṣùgbọ́n òpin ẹ̀ kọ̀ sílẹ̀ èròǹgbà rẹ̀ gẹ́gẹ́ bí tó sọ dáa ṣùgbọ́n òpin èròǹgbà rẹ̀ ìkónilẹ́rú ni yóò tún ẹ̀ka kọ́lẹ̀ bó jẹ́ yẹn ni YouTube ò ṣe dáa lónìí á sì sọ Olúwa ẹ kọ́lẹ̀ wọ́n ní ìtẹ̀síwájú ó dáa. Àwọn bàbá wa nínú ìgbàgbọ́ wọ́n yapa àwọn kan ní kò sí genotype ìyẹn ní àwọn Kristẹni o àwọn kan àwọn PFN àwọn bàbá wa wá lókè àwọn kan ló wà that is èsì kọ ẹ̀yà ara wọn sí wa. Àwọn aráwọ̀ yìí bẹ̀ wá prove láti dójú tàwọn bàbá wa tó sọ pé kò sí genotype. Eléyìí tí wọ́n wá ṣe ní ìgbẹ́ta yìí gbogbo ayé ló wá ṣe kí ni o lọ́wọ́ rẹ̀. Ẹ wá wo inú church ẹ̀yin tẹ́ bá wo àwòrán yìí ẹ wá wo bí ẹ̀jẹ̀ ṣe sàn ní inú church. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n ti ẹ̀ ń yin Ọlọ́run ní kó tó di pé wàhálà yẹn wọlé wá kó wọn lọ. Lẹ́yìn yẹn àwọn bàbá wa fi ṣe ìtọ́jú ní ìsìn. Tí orí òkè kejì lọ, tí Ìlọrin lọ, tí Ìbàdàn stadium lọ, tí bàbá àbílẹ̀ lọ, tí Nasri lọ, irú ìsọjí wo ni à ń ṣe nígbà tí àwọn ará wa wà nínú ìgbèkùn, nígbà tí àwọn ọmọ wa wà nínú ìgbèkùn, nígbà tí ẹ̀jẹ̀ sàn nílùú tó sàn wọnú tọ̀ láti lọ pa àwọn àyànfẹ́ tí wọ́n lọ sí. Ilé ìsọjí wo ni wọ́n fẹ́ kí wọ́n máa ṣe? Ní ìparí, ìbá dára kí gbogbo àwọn bàbá wa sọ fún wa níbi tí a dé yìí nínú ìgbàgbọ́ ni o látòrí àbá gbogbo dé ìsàlẹ̀ nínú ìgbàgbọ́. Ìbá dára ká sọ fún wa pé Bíbélì base camp. Ìbá dára kí wọ́n sọ fún wa wípé ní àkókò yìí ní ìjọsìn base camp. Kí nìdí tí mo fi sọ tí mo sọ yìí? Ní ìsìn àwọn bàbá wa ké sí gbàgbé bàbá. Àwọn bàbá wa ké sí Trump pé kó wá gbà wá òótọ́ ni. Ṣùgbọ́n nítòótọ́ tá ń ké sí ṣé ó bá Bíbélì lọ? Torí tí wọn kàbùkù Bíbélì, tí wọn kàbùkù ọ̀rọ̀ náà. A ti ṣẹ̀ àwa Kìrìsìtẹ́nì, a ti rú òfin Ọlọ́run. Eléyìí tó yẹ kí àwọn bàbá wa parapọ̀ ní redemption camp, MFN camp, Deeper Life camp, First Clear camp, CAC camp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàbò tí wọ́n ní káàkiri. Kí wọ́n pe gbogbo àwa wòlíì àti pásọ̀ ní branch pé ẹ jẹ́ ká lọ máa wá ojú Ọlọ́run, ká bẹ̀rẹ̀ fún àánú, ká bẹ̀bẹ̀, ká tọrọ fún ìdáríjẹ̀sì. Kí wọ́n wá béèrè fún àánú, kí wọ́n wá sọ fún Ọlọ́run kí ó bójú tó àwọn ọ̀tá yìí. Kàkà bẹ́ẹ̀ wọ́n kọ ọ̀nà òtítọ́ sílẹ̀, wọ́n ké sí Trump. Wọ́n bá kúkú sọ fún wa wípé scam ní Bíbélì torí kí ni ìdí tí mo fi sọ̀rọ̀ yìí. Bíbélì wípé wọ́n bá wa jà, wọ́n ò ní borí wa. Bíbélì wípé ẹ kóra yín jọ, a ó sì fọ́ yín tútú láti orílẹ̀-èdè. Bíbélì wípé ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún wa àti apá òsì kìkì ojú wa. Bíbélì wípé wọ́n lọ láti orílẹ̀-èdè kan tó orílẹ̀-èdè mìíràn kò jẹ́ kí ẹnikẹ́ni ó ṣe wá ní ìwọ̀sùn. Bíbélì wípé gbogbo agbára ní ayé àti ọ̀run àti fún. Bíbélì tẹ̀síwájú ó jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ wa yóò dàbí olúwere tí
kí fọ́ gbogbo àrùn. Bíbélì jẹ́ ká mọ̀ wípé ta ni ìwọ̀n òkè níwájú wọn yóò di. Bíbélì jẹ́ ká mọ̀ wípé ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ra ṣe. Kí ni Trump? Ẹ sọ̀rọ̀ dáadáa. Kí ni Trump? Bíbélì jẹ́ ká mọ̀ wípé èmi yóò gbé ojú mi sórí o. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ ọba tó dáa? Ṣùgbọ́n ní ìsìn àwọn bàbá wa gbogbo nínú ìgbàgbọ́ eléyìí tí wọ́n fi kó wa jọ kí a sì sọ ní ìrònú padà, ìsọjí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ká sì sọjí ìgbé Ọlọ́run pé Olúwa dá bí o ṣe tó padà bá wa yanjú àwọn ọ̀tá náà. Wọ́n wá kẹ̀yìn sí Bíbélì, wọ́n wá bà Bíbélì jẹ́ ní generation wa. Wọ́n wá ní Bíbélì ò ní ìtumọ̀ mọ́ gẹ́gẹ́ bí ta sọ ẹja tòdodo. Àwọn ọmọ wa wà nínú ìgbèkùn bí ọjọ́ Jonathan. Àwọn ará wa kú ní ìjẹta. Wọ́n pa àwọn èèyàn wa nínú ìjọba APC. Ìjọba PDP, ìjọba APC, ẹ̀wọ̀n tán forílẹ̀, ẹ̀wọ̀n tán sọ orílẹ̀ dìda. Ọlọ́run ẹ̀dì àwọn tó lọ wọ̀nyí yóò gbẹ̀san lára wọn. Ẹ̀sùnmọ̀ iwájú, mo wà nínú ìbànújẹ́ ńlá. Ìbànújẹ́ ńlá ní ọjọ́ mi jẹ́ fún mi. Láti ọjọ́ mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, mo máa ń wo máàní òbátá pààyàn láti lọ yẹ̀ wò. Máa tún lọ yẹ̀ wò. Bí mo ṣe ní ìbànújẹ́ yẹn ni mo tó rí ti ìjọ CAC ní ayé àwọn bàbá wa. Bí olè bá dá sí ọmọ ìjọ CAC lọ́nà, tá bá ti rí pé ìjọ CAC ni wọ́n á rí ìlú ìṣẹ̀ pé kọ́ máa ṣe kíni kábà wọn. Wọ́n ẹ̀ pọ́nmọ́ CAC láyé àwọn bàbá wa. Wọ́n ẹ̀ pọ́nmọ́ CAC ní ìpàdéyà. Ẹ wo bí ẹ̀jẹ̀ ti sàn ní ṣọ́ọ̀ṣì. Kí ni à ń gbàdúrà? Kí ni ìsọjí wa? Kí ni gbogbo kùsìlì táwọn bàbá wa ṣe káàkiri? Wọ́n ń wá ọmọ ìjọ, wọ́n wá dá ṣọ́ọ̀ṣì lẹ̀, wọ́n ò wá bí ààbò yóò ṣe wà lórí àwọn àyànfẹ́, wọ́n ò wá bí a ṣe pa àwọn ọ̀yàn dọ́rùn. Torí pé àwọn gbẹ́kẹ̀lé àwọn ọlọ́pàá tó ṣọ́ wọn, ṣùgbọ́n ọjọ́ kan bọ̀, ọlọ́pàá ò ní lè ṣọ́ wọn. Ìnáwó ní sí ọ. Mo sọ eléyìí sí gbogbo àgbáyé 21, 22, 23 látọ̀lá lọ. Ẹ̀yin tẹ́ bá lè gbà ẹ̀wẹ̀ ẹ̀wọ̀nú ẹ̀wẹ̀ torí àwọn tó sùn wá nípa èkó torí ní òun máa dú. Ẹ tó láyé àtọ̀ ń sọ fún mi pé tá a bá tètè gbé àdúrà dìde. Ìjọba máa yanjú, ìjọba máa rò pé àwọn fẹ́ lọ pa àwọn ará wọ̀nyí. Àwọn ọmọ yẹn ni wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n á tù sí wọn. Tá a bá wò sí ká tètè dìde. Eléyìí àwọn ti sí bọ́ọ̀gẹ̀ tó sì lọ lọ́jọ́ sí gbogbo wọn ṣe kí ni wọ́n padà di àárọ̀ yìí. Ìjọba ń tà wọ́n. Wọ́n tó kó àwọn wọ̀nyí lọ. Ní alágbàgbé pé ní Júù olúwàgbèjà bíi àmà ọdún epo ní mo rí i pé ká gbàdúrà ọ̀ pé wọ́n tó fẹ́ kó àwọn ọmọ iléèwé o, ó wà lórí mídíà. Pé wọ́n tó fẹ́ kó àwọn ọmọ iléèwé o, ṣùgbọ́n nítorí àwọn wòlíì tí ń fìjọba jẹun wọn àti ayé wọn jẹ́ ká gbọ́. Wọn jẹ́ ká gbọ́. Gbogbo wọn ìṣẹ̀lẹ̀ burúkú sì ṣẹlẹ̀. Wọ́n ṣe ń jáde secretariat, wọ́n jáde pátì. Ẹ̀mí àwọn ọmọ Ọlọ́run òde ẹ̀ṣẹ́ kí ni jọ wọ́n lójú. Ọjọ́ ìkúnlẹ̀ abiyamọ òde jọ wọ́n lójú. Tí n bá wá dúró síbí láàárọ̀ yìí tí mo bẹ̀rẹ̀ sí pariwo, irú ariwo ọ̀run àká ìwò ni mo máa pa wájú. Nígbà tí àwọn ẹgbẹ́ wa ṣubú lójú ìgbà, táwọn akọni wa tí wọ́n lọ bẹ́ẹ̀, ẹgbẹ́ máa ṣe tún akọni mọ́lẹ̀.
ní oṣù tó kọjá yìí ní Tinubu ló ń pààrọ̀ gbogbo àwọn chief. Ó gbàgbé wípé orílẹ̀-èdè tí a bá ti ń já àgbà bọ́ tí a kọ́ ọmọ lé lórí àgbà àbí ìjọ ni ó gbàgbọ́ pé ìran yẹn máa wó kẹ́yìn. Ìtàgbà fi jọmọdé ó ṣe kí ni ó wà bẹ́ẹ̀. Kò tí ì gbóṣù kan tó rọ gbogbo àwọn àgbà lóyè. Àwọn àgbà tó rọ̀ lóyè wọ́n fi àdùlọ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀dáwọ́ ni. Ibikíbi tá a bá ti ń wọ́ àgbálẹ̀, ìtàgbà fi jọmọdé yóò ṣe kí ni? Ó fi àwọn torí wọ́n ti mọ ọ̀nà yẹn kọ́ ọmọdé tó ṣe kí ni? Kì í lè ṣe gbogbo ọ̀nà yẹn làwọn ọmọdé ti ṣe kí ni o? Àṣùwọ̀n ẹ̀dáwọ́ ni. Mo dọwọ́ rẹ Èdùmàrè, mo dọwọ́ rẹ Èdùmàrè, orílẹ̀-èdè tí a ní ti kàn wá fún ọ. Adọwọ́ rẹ Èdùmàrè, ó yá o. Adọwọ́ rẹ Èdùmàrè, adọwọ́ rẹ Èdùmàrè, orílẹ̀-èdè tí a ní ti kàn wá fún ọ. Kò sí àgbò nínú ìjọba. Wọ́n wà áfà láti gba owó lọ́wọ́ ìjọ. Wọ́n wà áfà láti gbowó lọ́wọ́ àwọn ọmọ Ọlọ́run. Wọ́n wà áfà láti kówó láti dá ìjọ lẹ̀ branch. Wọ́n wà áfà láti protect ẹ̀mí àwọn ọmọ Ọlọ́run. Kí ló ná gbogbo àwọn bàbá àbá lókè yìí? Kí ló ná wọn láti jókòó sínú yàrá kan láti pe Ọlọ́run? Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin tèmi. Bàbá Nasri ti ní kí ló kọ́ọ̀sì àwọn bàbá yìí láti jókòó sínú yàrá kan kí gbogbo wọn pe Ọlọ́run kọ́lọ́run dá wọn lóhùn Nàìjíríà. Wàá rántí pé àwọn bàbá yìí náà ló ti ń pe Ọlọ́run láti 1980 o tí Nàìjíríà fi wọ́ọ̀sì débí báyìí o. So solution yẹn ó gba physical effort, kò ń ṣe ká máa gba àdúrà nìkan kán jókòó sínú ilé àdúrà. Israel gan gbà tí Israel máa jagun Israel lọ gba mọ́tàǹkì ni o. Wọ́n gbé fighter jet, wọ́n dẹ̀ tó láwọn wòlíì tó ń gbàdúrà at the same time. Kò ṣe pọ́n kọjú sàdúrà nìkan, wọ́n ní káwọn jagunjagun má jagun lọ. Anyway, that's my own opinion. Drop your own opinion. Feel free to drop your opinion. Don't forget to subscribe, like and share. Commercial. Take care. Bye. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.